ìdí tí mo fi lu kọmiṣanna fọ́rọ̀ àwọn obìnrin nípínlẹ̀ Ondo lalubami Awọlumatẹ. Alága ẹgbẹ́ òṣèlú APC ní wọ́ọ̀dù kínní ní Arigidi nípínlẹ̀ Ondo Awọlumatẹ Adéníyì Olúmídé ti sọ pé àbòsí wà nínú fọ́nrán fídíò kan tí ó ń lọ káàkiri báyìí níbi tí òun ti ju àga lu kọmiṣanna fún ọ̀rọ̀ àwọn obìnrin nípínlẹ̀ náà dókítà Olúbùnmi Ọ̀sádàhùn. Awọlumatẹ sọ pé ṣe ni obìnrin náà àti ọmọ rẹ̀ wá sí ilé òun tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lù ú lẹ́yìn èyí tí obìnrin náà gbé àga tí ó sì jọmọ́ òun lórí. Ìdí nìyí tí òun náà sì fi ju àga lù ú. Ìyàlẹ́nu ni ó wá jẹ́ pé fọ́nrán ibi tí òun ti ju àga lù ú nìkan ni wọ́n ń gbé káàkiri. Nínú fídíò kan tí Awọlumatẹ ṣe ní èdè òyìnbó ló ti ṣàlàyé pé wọ́ọ̀dù òun ni kọmiṣánná náà ti wá, àwọn sì ti kọ́kọ́ ṣe ìpàdé kan láàárọ̀ ọjọ́ náà lórí ọ̀rọ̀ ìrẹsì ohun èlò sọ̀lúdẹ̀rọ̀. Ó ní níbi ìpàdé náà ni dókítà Olúbùnmi ti ṣàlàyé pé ìjọba ti pín ìrẹsì ohun èlò sọ̀lúdẹ̀rọ̀ náà fún gbogbo àwọn ìsọ̀rí nípínlẹ̀ Ondo. Awọlumatẹ sọ síwájú pé níbẹ̀ ni òun ti dìde láti sọ̀rọ̀. Òun béèrè lọ́wọ́ Olúbùnmi tí ìjọba yàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tí ó ń pín ìrẹsì yìí pé níbo ni ìrẹsì tó jẹ́ ti wọ́ọ̀dù àwọn wà. Ó ní òun sọ fún Olúbùnmi pé òun gẹ́gẹ́ bí alága wọ́ọ̀dù yẹ kí òun mọ̀ sí bí wọn yóò ṣe pín àpò ìrẹsì 10 tí ó tọ́ sí wọ́ọ̀dù náà gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ ní àwọn wọ́ọ̀dù tó kù. Awọlumatẹ fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tí ọ̀rọ̀ náà di àríyànjiyàn ńlá ni àwọn àgbààgbà tí wọ́n wà níbi ìpàdé ọ̀hún bá àwọn yanjú ẹ̀ tí wọ́n sì sọ pé kí òun máa lọ sí ilé. Òun nígbà tí òun padà délé òun àtàwọn ọ̀rẹ́ òun gbé ayò lúdò jáde, àwọn sì ń tàkùrọ̀sọ nídìí ayò. Bí òun ṣe gbójú sókè lórí kọmiṣánná yìí, ọmọ rẹ̀ kùnrin ọlọ́pàá kan àti ọkùnrin kan pẹ̀lú wọn. Bí wọ́n ṣe dé ló ní ọmọ kọmiṣánná yìí bẹ̀rẹ̀ sí ní lu òun. Ó ní bí òun náà ṣe ń lù ú nìyẹn kíá ni ìyá rẹ̀ fa òun láṣọ ya tí ó sì gbé àga kan tó jù lu òun. Awọlumatẹ sọ pé àsìkò yìí lòun náà gbé àga tí òun sì jù lu Olúbùnmi, ṣùgbọ́n nígbà tó jẹ́ pé kọmiṣánná yìí ti múra nǹkan tí ó fẹ́ ṣe tẹ́lẹ̀, òun ló ṣe jẹ́ pé fídíò ibi tí òun ti ju àga lù ú nìkan ni wọ́n ń gbé káàkiri. Ó ní kò ṣeé ṣe fún òun láti máa wo obìnrin yìí àti ọmọ rẹ̀ níran kí wọ́n máa lu òun mọ́ inú ilé lọ́jọ́ náà lọ́hùn-ún. Lòun náà ṣe jẹ́wọ́ ọkùnrin fún wọn. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.